nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́ lè ní ìdájọ́ jẹ́. Gẹ̀rẹ̀jígẹ̀. Báyé mi á dára, orí mo mọ̀. Báyé mi á dára, oní mo gbà ó. Báyé mi á dára. Nítorí pé nígbà tí mi ò ṣọ̀tẹ̀, nígbà tí mi ò hùwà ibi, mo mọ̀ báyé mi á dára. Nítorí pé nígbà tí mi ò ṣọ̀tẹ̀, nígbà tí mi ò hùwà ibi, mo mọ̀ báyé mi á dára. Ṣé ẹ rí mi pé mò ń jáde ní ẹ ní béèrè pé bo ni mò ń lọ ni? Sàámú ẹ dá mi lóhùn, ṣé ó pọ̀ jù fún yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run? Ṣé ó pọ̀ jù fún yín tẹ́ bá béèrè pé yọṣí bí o, níbo níbi tó ń lọ o? Ẹ mú mọ̀ pé ẹ̀ ní béèrè, mo mọ̀ pé ó máa pọ̀ jù fún yín láti béèrè. Ṣebí àwọn kówèrè àwọn olórí burúkú tẹ́ kó wọnú ilé náà jẹ́ kẹ́ ráyè ti tèmi mọ́ èmi àti nídẹ̀ lájọ bẹ̀rẹ̀ nínú ilé yìí o. Ẹ wá kó àwọn kówèrè yín dé tán, ó wá di pé kò sí kan tó kàn yín pẹ̀lú mi mọ́. Ẹ lè béèrè pé ṣé mò ń jẹ, ẹ lè béèrè pé ṣé mò ń mu, bóyá mo ti sùn, bóyá mo jí ni o, bóyá mo jáde, bóyá mo dé ni o. Ẹ lè béèrè yẹn mọ́ àbí? Ẹ lè béèrè yẹn mọ́, ẹ má wọrí. Ṣé rí ibi tí mò ń lọ yìí, ọ̀rọ̀ yín ó pẹ̀lú nǹkan tí mò ń bá lọ síbi tí mò ń lọ yìí, àti gbogbo ẹ̀yin kówèrè tẹ́ wà nílé tí bá fi bá yín pò tán ẹ wò bí gúnlò lóko Peter fute ni aṣojú èmi àti nínú ilé ṣe ti gbọ́. Ká ló ń kọ́ wọn lówe níbo lẹ ti rówe òṣì bẹ́ẹ̀ pa àti àgbáyé oníyẹn yìí ní yẹn. Ṣé mo bẹ ẹ wí ni? No, ṣé mo bẹ ṣé mo pè é sọ̀rọ̀ mi 3.2 raised to power 7. Yọ̀ṣibí 3.2 ratio to power 7 àbí kò rí. Morogo ẹ rí bó ṣe rí ni ẹ rí àìtì ẹ ní àìtì ẹ 3.2 ìdí wèrè òṣì ìdí tó gbé sẹ́yìn tó jọ lójú ìyẹn ní raised to power 7 tí mo fi kún àmàwọ̀rì sórí àtiwọ́ àtòhun àti bọ̀dá wèrè tó kó yín wá sínú ilé tí gbogbo ẹjọ́ ṣòṣì kiri tẹ́ẹ̀jẹ̀ kan rí tèmi rò wọ́n tẹ́ẹ̀jẹ̀ kan mọ̀ bóyá mo exist tàbí mi ò exist ọ̀rọ̀ yín pẹ̀lú kan tí mo bá lọ síbi tí mo lọ yìí aṣojú èmi àti áyà yín lẹ́nu kan tí màá fojú rí áyà yín lẹ́nu ẹ máa rìn lọ́nu lé ìgbẹ́yìn mi. Ẹ̀yin lẹ máa rìn lọ lágbára Ọlọ́run. Nǹkan ń ṣe ẹ́ mi ò ráyè tiẹ̀. Nítorí pé mo mọ̀ báyé mi á dára. Nítorí pé mo mọ̀. Ẹ yí padà! Ẹ yí padà! Ẹ yí padà! Ẹ má fi ọjọ́ ìsinmi ṣeré, ẹ má fi rojọ́, ẹ má fi ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kú, ẹ má fi ṣàfarawé, ẹ má lọ church, ẹ má rìn káyé já, ẹ má rìn káàkiri gbogbo àdúgbò, ẹ fi làákàyè Ọlọ́run gbé ọ̀rọ̀ ayé yín. Ẹ yí padà! Ẹ yí padà! Ẹ yí padà! High time rẹ̀ mo ní láti pé àwọn local government kọ́kọ́ àwọn táǹkàṣù wà sádùúgbò ni ẹ rí pé wèrè pọ̀ ládùúgbò ẹ rí pé àwọn wèrè ti kádùúgbò irú ọmọ yìí àbámọ̀ ìkọ́ yìí ṣáà kẹ́mi ló ń bá wí orí tó dúró ó dúró ń bí ẹ má fi ọjọ́ ìsinmi ẹ má fi rojọ́ ẹ má fi ṣàbòsí ẹ má fi ṣe tẹ̀mbẹ̀lẹ̀kún abẹ́rí kan lẹ́nu ọmọ yẹn mo dáná lẹ́nu ọmọ yẹn oníróbó róbó nìyẹn ń ta olórí burúkú yìí róbó nìyẹn mọ́mọ́ yìí nígbà tí mo gbàjọ lọ́jọ́ sí Danjuma Fúlàní
tó dẹ̀ràn wá tó fi fẹ́ràn kọlu mọ́ mi ọ̀dọ̀ bàbá Sàfì tó gbé ẹran ẹ̀kọlu igi tó kàn ọ̀rọ̀ yé yín. Ìkọlù ọ̀dọ̀ bàbá Nuru. ìyá tó ti ń ta tó ti ṣàdìyẹ. mo rántí. ṣebí Fúlàní yẹn òun ló fún yẹ lóyún. ó nìyẹn bọ̀bọ̀lá Gani máa lọ church next Sunday. n kò gbọ́. máa lọ church next Sunday. kò sẹ́ni tọ́lọ́run ò kì í gbẹnu ẹ̀ sọ̀rọ̀ tó ń gbẹnu wèrè sọ̀rọ̀ ń gbẹnu asínwín sọ̀rọ̀ máa lọ church next Sunday. kì í ṣe torí ọ̀rọ̀ tọmọ ẹ̀ sọ̀rọ̀ bọ̀ mo fẹ́ lọ church next Sunday. I want to worship the Lord. Wow. And give glory to His name. Hallelujah. Because He's mighty and powerful. Glory. Hallelujah. Oh yeah. Mo ta ló gbé báàgì wọlé. Mo mọ̀ páyé mi á dára. Àlàyé wa kíní ti sú mi o. Gbogbo nǹkan tí mò ń bá fa ń bí yóò tiẹ̀ ìgbọ́njú rárá. Gbogbo òkú sí tó fẹ́ wọ́ọ̀kì ń bẹ kò dé sówó kankan lọ́wọ́ mi náà. Kò sí owó kankan ní ọwọ́ mi mo ṣe wà. Ṣọ́ṣà ti jẹun, ó ti jẹun. Oúnjẹ ṣé ìyẹn là ń bá ẹ sọ ni? Àní nǹkan tí mo fẹ́ ṣe pọ̀ sẹ́ nǹkan mo need owó láti ṣe lot of things now. Kí n tiẹ̀ rí nǹkan kan já ń bí báyìí kí n tiẹ̀ mọ ó yẹ náà. Oh my guy, I no go lie for you. Èmi gan mú ewa yìí, mú e láì dáhùn sí ìgbà yìí láì lọ́rùn. Ó tó wà nù azà mi ò ju 35k lọ. 35k péré ni mo ní mú ewa yìí. Ọlọ́run mo lè parọ́ fún ẹ. Ó sì bù sára. A jẹ́ pé máa ṣì rí bí 5k lọ́wọ́ mi. Àbànà. Sí èrè náà dé náà. Bí àwọn èrè náà. Who is that? Ìwọ Tọ́pẹ́ ibi báyìí ló wà tó ń ṣòṣì pẹ̀lú àwọn ilé Tọ́pẹ́ tó bá jáwọ́ ilé ló yẹ kó máa ṣòṣì tó ń ṣe kúrò lẹ́yìn wọn ó dé jọ́ torí Ọlọ́run Tọ́pẹ́. Sista èwo gbogbo eléyìí náà ẹ fèsì àbúrò yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ èwo ni kẹ́ kó wa pọ̀. Ṣó wà okay? Guy, shey wetin you talk, you get meaning for your ear, you get sense like that. Yeah, wetin your sister dey talk now. Aunty, mo ti sọ fún yín. Ẹ lè wáyé báyìí kẹ́ máa embarrass mi lójú àwọn ọ̀rẹ́ mi náà. Kí ni gbogbo eléyìí náà? Ṣé lè ṣáyé yín kí n ṣe tèmi ni? Ẹ dẹ̀ máa wáyé báyìí máa parọ́ mọ́ mi. Ṣé ẹ̀yin lẹ ń gàrí mi? Mo pè é kẹ́ send owó sí mi rí ni. Kí ló dé náà? Ṣé lè fi mí sílẹ̀ ni? Tọ́pẹ́, òun sọ̀rọ̀ sí mi mà nìyẹn. Ẹ fi mí lẹ́jà rí. Tọ́pẹ́ òun sọ̀rọ̀ sí mi àwọn ọ̀rẹ́ ẹ̀dá. Àwọn tẹjọ́ ń ṣòṣì tẹjọ́ ń kó orí burúkú káàkiri. Mo máa pe family meeting lé lórí bó ṣe wà yẹn tó máa mú ẹ kúrò níbí báyìí tó bá dẹ́yìn lẹ́yìn àwọn wèrè yìí. Àwọn olórí burúkú tó ń bá yìí tó bá dẹ́yìn lẹ́yìn wọn, mo máa pe family meeting lé lórí ni. Sísá ẹ wá afún yín yẹn ni o. Ẹ má lọ máa kí ló ṣẹlẹ̀? Àbúrò yín ni kẹ́ kọjú sí o. Ẹ má fún àlè pé kí ló ṣẹlẹ̀. Ṣó gbádùn? Ṣó wà okay? Ṣé fẹ́ bà ayé ẹ̀jẹ̀ fún mi ni? Àbáyé yín fẹ́ bàjẹ́ papọ̀. Wọ́n ti kẹ́ máa ṣe gbogbo eléyìí járe àti kí ló ṣẹlẹ̀. Èmi àti ẹ àti jọwọ́ ṣòkòtò kan olórí burúkú ọmọ. Tọ́pẹ́. Ẹ̀rẹ̀ máa wáyé báyìí lọ́dẹ̀ mọ́ ìbáyìí gan. Orí ìpàtó fojú wa rí. Èsì wàhálà ṣèbí kálá ti lówó lọ́wọ́ sí ṣọ́mà lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn. Calm down jàre. Ọlọ́run gbogbo yẹn gan. Calm down now ṣé ẹ̀nàmí invite am ni ẹ̀ àdó ṣáfọ̀ mi wé ṣé ọ̀làdì. Kò sí wèrè náà wàá sì padà sílé yín. Ọba ibo lẹ ń lọ. Lọ́mọdé ara ẹ̀ ṣe bóyá kó farabalẹ̀ ni. Ṣé yẹ kó máa bẹ́? Mo wọ bùbá mo dé fìlà oníbo ni mò ń lọ. O tí ì rí parí ìmúra mi. Ṣebí tó ju ẹ lọ rèé. Ìmọ̀ mi èèyàn yọ. Onírànú òṣì. Ọ̀dà. Alpha. Èmi ń dúró pé kẹ́ wá gbádà yẹn ni kémi tó béèrè lọ́wọ́ yín pé ẹ̀sà ibo gangan lẹ̀ ń lọ. Mo sọ fún yín lánàá tí mo ní máa dé church lọ́la. Sunday mo ìfẹ́ lọ church ni. Agbádá tí mo fẹ́ wọ̀ church ni. Wọ́n wá ní pé ijó téèyàn máa jó ń ta àti ilé lèèyàn máa kọ́kọ́ ti jó wo káwọn ará ilé èèyàn wọ́n lè ṣe kí ni o wọ́n lè rí i. Ṣó dùn? Ó dùn bọ́ sáà. Mo máa wọ church. Stop bàbá gẹ́gẹ́ náà. Kí ló fẹ́ kún òṣì tẹ̀sùn?
Ìwọ lẹ́kún tẹ̀sùn máa lé yín kúrò nínú headquarter ìṣeré. But Sam, please relax. Nǹkan tá à ń jẹ́ láti sọ ni pé since ó jẹ́ pé church lè ń lọ, agbádá yóò bí fìtì bẹ̀ yẹn. Sam, listen, agbádá tẹ̀wọ̀ yìí kò ní jẹ́ kẹ́ free. Nítorí ní àwọn àdúrà kan tó máa ń gbà tó yẹ pé yóò máa fi gbogbo fáyà. Bọ̀tẹ́ bá ti wọ agbádá kò ní jẹ́ kéde. Ó mọ Daoza. Bẹ́ẹ̀. Éèjì wo ló wà gbà ti Daoza kú? Wọ́n ìbí ẹni yẹn. Daoza ni mentor mi. Bó ṣe máa ń wọ agbádá lọ ṣe ministration rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ó ní Daoza. Mẹ́mbà Ọlọ́run alààyè ó ń lé mi. Each time tí bá ti wá wọ any church pẹ̀lú agbádá tó bá ti bí bílẹ̀ rẹ̀ pé kí ló dé mo fi wọ agbádá wá pé kì í ṣọjọ́ ọkùnrin màá jẹ́ kọ́ mọ̀ pé mentor mi ni mo ṣe kéde ni mo fi jọ lọ́nà ọ̀run. That is it. Agbádá lèèyàn máa wọ̀ lọ chọ́ọ̀chì. Òun lọ lọ́hùn tó jẹ́ alágbádá àná ló máa fi rí yàn. Ọlọ́run yẹn ṣẹ́wọ̀n kò náà pè ní aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Kábíyèsí ọba ńlá ló jẹ́ orí ẹ̀wọ́ ni kọ́ mi ìwọ ló ní yàrá ni ṣe bébì ni mo ní yàrá ṣé mo létí dùn mí ìgbọ́ ni ẹ̀kẹ́ yín wọlé kílẹ̀ wá. Ẹ jọ̀ọ́ ẹ máa gbà mí lọ́wọ́ bọ̀dá àgbàyà ẹ jọ̀ọ́ kí ni tẹ kó sí báyìí kí ni gbogbo eléyìí báyìí níbo ló dà. Báwo ni mo ṣe jẹ́ sí ẹ báwo ló ṣe jẹ́ sí mi? Who are you? Who am I? Who are you to me? Who am I to you? Tó fi bí mi léèrè pé gbogbo ló dà. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣáà kú múra èmi ní kí wọ́n sọ fún yín ni o last time tẹ̀sí ilé àwọn NEPA wa wọ́n mú bíìlì wa owó náà yín tẹ́ ẹ jẹ òun ni mo wá gbà. Come off it. Come off it and shut it up. You are sick upstairs. Rí o pé. Ta ni NEPA? Ta ni nọ́tẹ̀ntàn? Bande tẹ́wà. Ọlọ́ta ni wọ́n fi fún yín bande. Ọlámi ni king of the 10 communities. Everyone ni bande. Tó o bá ṣe jù nítorí ti ẹnìkan ṣoṣo, máa dẹ̀ kó gbogbo àdúgbò yìí. Tí lè 500 wà bẹ̀, máa dẹ̀ kó yín lọ sí bande. Ní rí iná ọdún méjì. Àfi tó bá sọ pé happy new year. Iná náà máa fi kí wọ́n dẹ̀ pa. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Oyè ò pé. Kó o bá jóbi jọ̀wọ́ ọmọ tó fẹ́ sọ ní alábẹ̀ bọ̀ òṣì. Ẹ dẹ́dẹ́kẹ́ tó kàn dúdú ẹ ṣáà sanwó náà tẹ jẹ ẹ sanwó náà yín ẹ máa claim chief tenant òun lẹ jẹ gbèsè owó náà yẹn. Èmi àjẹ gbèsè bro. Máa gbágbádá gbọ́ ẹ lójú ni. Orí ẹ yí. Sam, Daoza is your mentor. Be cool, man. Jẹ́ kí n máa wà gbádá yìí. Máa wà gbádá lọ. Kí ni kí n wá wọ̀? Shirt. Ibo mo ti wá fẹ́ rí bọ́sikọ̀rọ̀ shirt rà. Bẹ́ẹ̀ ni bọ́sikọ̀rọ̀ máa ń dàjọ original lọ. Aṣọ tó yìnbó ti wọ̀ wọ́n wá tà padà wá síbí. Olú máa ń dà. Ìyẹn ni kẹ́ bá mẹ́rin. Ó máa ń wọ̀ jọ original lọ. Ṣé mo kẹ́ ara òyìnbó ń fáṣọ yá? Ìyẹn ni kẹ́ bá mi wá original. Náà bá wọ̀ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan. Mo fẹ́ make sure pé mo dé church lẹ́ẹ̀kan lọ́dún. Ó dẹ̀ tún lọ́dún mi. Ní Sunday mo fẹ́ lọ church kí n lè fi máàkì ẹ̀ kó tó dé pé ọdún ìtàn. Mo ṣẹ̀ṣẹ̀ rántí ni. Mo ṣẹ̀ rántí ni òkú bàbá Ṣadé. Òkú bàbá Ṣadé lóṣogbo ẹjẹ́ ìwé lè lọ. Wow. Ìyẹn lọ elébàámu. Ẹjẹ́ ìwé lè lọ. Rẹ́gí ló ṣe sà. Má fún ẹ lówó àbámi wá bọ́sikọ̀rọ̀ yẹn. Bọ́sikọ̀rọ̀ mo fẹ́ ní láìkì kan original. Wow. Ọba ni sẹ́. Kí ló ń ṣẹlẹ̀ bọ́bọ́ yìí ti pẹ́ jù bọ́bọ́ yìí ti pẹ́ jù. Kí ló ṣẹlẹ̀ báyìí? Kò tiẹ̀ fẹ́ yé mi mọ́. Ẹ má bínú. Kí ló bá bọ̀ bẹ̀ náà? Calm down now. Ẹ wo nǹkan tó jẹ́ kó yé mi ni wípé àwọn máa ṣe ìtọrẹ àánú yìí o. Wípé tá a bá ṣe ìtọrẹ àánú yẹn káàkiri gbogbo àdúgbò wọ́n nìkan máa ṣùnà fún wa gan-an. Ẹ wá o. Ìtọrẹ àánú bíi ti báwo? Báwo nìyẹn ṣe papọ̀ mọ́ nǹkan tá a fẹ́ ṣe? Ọ̀rẹ́ farabalẹ̀ ìtọrẹ àánú tó ń sọ ẹ̀ sórí èmi tí ń ro nǹkan kan kò ní ìdípò òun fàájìnà tá a bá délé a máa strategize ṣebí ìtọrẹ àánú ni àbí position tí wọ́n wá ẹ̀ kò tí ì so ẹni. Ọmọ gbàgbé ó ti sún mi. Jẹ́ ká délé gbogbo yẹn na small. Hello ẹ wò mí ò rò bóyá kíní yẹn lè work lẹ́ni o
Èní ni Sunday wọn kì í wá lẹ́nu. Ẹ jẹ́ kó di bí ọ̀la àbí Tuesday. Sunday yóò jẹ. Okay, bó bá ṣe máa jẹ́ okay. Sunday yóò jẹ. Then go here. Ọmọ àti fẹ́mi mọ́ bó tó wà láti kọ́ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí láyé ìgbà gbogbo. Ẹ jọ̀ọ́, bọ̀dá Saamu. Bọ̀dá Saamu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹ̀yin ni pásítọ̀ tó ní pé kẹ́ wá wàásù fún wọn ní chọ́ọ̀chì tẹ́ ń lọ. Èwo ní tọrọ aago báyìí nítorí Ọlọ́run. Kí ló máa ń ṣe yín gan-an? Kí ló máa ń ṣe yín tẹ̀ kí n mọ̀ nǹkan tó yẹ kó ṣe é jẹ́ má dànù? Ẹ jẹ́ yára yín lọ́pọlọ kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi láìfù yín ṣe torí mi ò mọ̀ tún mọ gbogbo eléyìí wo láago. Ó tiẹ̀ dá bóyá tẹ bá tiẹ̀ dé chọ́ọ̀chì yẹn gan wọ́n tiẹ̀ bá mi ṣàdúrà fún yín dáadáa wọ́n bá mi ṣe total deliverance fún yín ayé yín á gba ìtúsílẹ̀ gidi ẹ lè ní ọpọlọ tẹ́ máa fi tún ilé ayé yín tò káyé yín lè balance. Kò sí bí kí ló tẹ máa ń ṣe bí ẹni tó rí òpè bẹ́ẹ̀ pé ẹ ní làákàyè. No ẹ sọ bọ̀dá Saamu pé wọn ò lọ́pọlọ wọn ò lọ́pọlọ bébì mi ò lọ́pọlọ kí wọ́n lọ fi ń darí ayé mi. Orí ẹ̀ ló burú. Orísun wọn ló burú. Èní Sunday kò jẹ́ kí n ṣe pé orí jíjọ dàrú pọ̀ ni o. Orísun wọn ló dáa. Ṣé gbọ́ lórí burúkú ni? Ṣé kí n máa wá dé church kan máa ní pé kólúkálùkù máa béèrè nǹkan tó bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run káwọn tó kù dẹ̀ bá béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run kébì máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí pé mo ti ṣépè kò tó di pé mo lọ church Ọlọ́run á bá yín wí ni. Ọlọ́run á bá wọn wí. Ọlọ́run á bá yín wí ni. Ẹ̀yin oníṣẹ́ òṣì burúkú yìí I am going to the church. Ẹni tó jẹ́ pé worshipper the real God worshipper Almighty God worshipper lára àárọ̀ tó bá fẹ́ kó lé tó lọ sí church o gbọ́dọ̀ gbé bíbélì àtàgò. Àbí? O máa gbé dání. Ọ̀rọ̀ Ọlọ́run rè ìṣẹ́gun rè. Ọ̀rọ̀ Ọlọ́run rè ìṣẹ́gun rè. Ká polongo ọ̀rọ̀ Ọlọ́run. Tí pásítọ̀ bá lu aago ìwọ náà ṣe báyìí. Aago á máa pàgò ránṣẹ́ nínú ìsìn. Èmi mi ní purpose mo fi ń gbé aago lọ ni tí bá wà nínú ìsìn tó bá bẹ̀rẹ̀ sí yẹn tó bá ṣe nǹkan tí ò tẹ́ mi lọ́rùn ọwọ́ kan máa ṣe báyìí. Tó bá kọrin tí ò tẹ́ mi lọ́rùn tó ní tán kọ àbí wàásù tí wọ́n wà tó bá fẹ́ kàn mí tí wàásù yẹn fẹ́ dàbí kó fẹ́ bá mi wí tán ní ẹ̀ máa àbórí kwaya wà lọ gbórin náà ni wọn ó la àgbáyé já orin yẹn fẹ́ bá mi wí nìyẹn máa làgò sí máa làgò sí wọn ni àwọn lọ ń wàásù wọn á ní ẹ̀mí ló ń darí ó dìgbà tẹ́mi bá ní pé ká close ká tó close máa làgò sí wọn. Have your belt and your Bible if you are going to church to caution them in the service. Rí eyín ò pé. Bébí ẹ máa pẹ̀ṣẹ̀ gbàdúrà yẹn agbálagbára Ọlọ́run. Kẹ́tì ẹ gbàdúrà kí ká ṣẹ́gun eléyìí àwọn olórí burúkú àwọn aláyé bàjẹ́ kán kó sì dànù kúrò nílé yìí. Àwọn olórí burúkú. Wá pẹlẹbẹ. Kí ni? Ẹnujọ́ mẹ́ta yìí tí mò ń wò ẹ́, ó ń jọ bí ẹni pé òun ṣá. Ó dàbí o mọ̀ bí kéèyàn máa gbó, kéèyàn máa ṣá lẹ́nujọ́ mẹ́ta yìí. Ní sùúrù mo kàn ní kí n advice ẹni torí látìgbà tó ti sọ pé mo love bọ̀dá Saamu yìí o àti gbà yẹn ló ti dàbí ẹni pé ayé ẹ ó ti wá dí bákan gbogbo ẹ̀ kàn jáde dàrú gbogbo ẹ̀ kàn jáde dáradára ọkàn nígbà kí ló ṣẹlẹ̀. Ara ló ń ta yín Yọ̀ṣùbù. Bẹ́ẹ̀ ni ara ló ń ta yín. Nínú èmi àti yín ta ló ń ṣá ẹ wò mí dáadáa ẹ wò mí kẹ́ tú mi wò ta ló ń ṣá ní èmi àti yín ta ló ń ṣá kí ló ṣẹlẹ̀ ara ló ń ta yín mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe yín. Ìyẹn lórí burúkú yìí láì lóyún. Maternity gown ẹ wọṣọ antinanta wàhálà. Mo ti play game yìí rí. Mo ti play game farabalẹ̀. Mo ti gbogbo ẹni máa jẹ tán. Ẹ wo ṣe jẹ ayé ṣe jẹ ayé èdè máa gùn gan ṣé owó tó wà lẹ̀ yìí ẹ̀yin lẹ ní. Ẹ bá tó wá jẹ tọ́ báyìí owó tó wà lẹ̀ rẹ tó máa jẹ. 100. Ẹni sùúrù ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí lady kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ́yìn tẹ̀lé ọkùnrin ni wọ́n ladies first ó ti yẹ ladies first abẹ́ni bọ́ọ̀lù wà tí géèmì yóò yẹ. ó yá náà try your luck please. Pẹ̀lẹ́ baby. To the back. Try your luck. Ẹ lọ sẹ́yìn o ẹ lè rí. Má bínú. Oya. A ṣì wà ń bí. Ẹ lọ́wọ́ ayò. Má bínú. Sorry. Ẹ má nọrùn ju. Pẹ̀lẹ́ màmí.
brother oya ìwọ sure ṣé tó bá ní má bínú ẹ má nọrùn ẹ̀gbọ́n ẹ̀yìn sẹ́yìn náà brọ́sàn ọba community tẹ́lẹ̀ ni. mo mọ géèmù yìí dáadáa ó wà lórí WhatsApp brọ́sàn bó géèmù yìí ṣe wà yìí ó wà lórí TikTok orí Facebook ló ti popular jù ó wà lórí Instagram kò sí social media tí mi ò ní. ẹ fẹ́ try lọ́ọ̀kì. má try ẹ ọlọ́ọ̀ má try ẹ. Ó pé ẹ̀yin lẹ́ni. Ṣé màá tún play? Náà ó yà ń lọ nìyẹn. Irọ́ ni bá! Ti wẹ̀jú wa mi. Máa ní lock. Àti kékeré máa ní lock. Ọba Alizé. Ẹ tún try ẹ̀. Ẹ sì ń lọ ní owó sì pọ̀ nílẹ̀ má fọ́. Ó yá ibo ló wà. Ẹ ti síwọ́. Ẹ má fọ owó wà nílẹ̀. Takini takeji bọ́lúkú èjì rẹ̀ mi láàlábì lólo. Kẹ́dẹ́dì. Mo tún gbà. Ọlọ́run sẹ̀, ẹ̀yin lẹ lówó sẹ̀. Ọkọ̀ tó kù mí rẹ̀. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Lẹ́ẹ̀kan tó. Mo lọ sí chọ́ọ̀chì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Mo ní kò ní dá kí n máa lọ chọ́ọ̀chì kò tó di pọ́dún ìtàn. Ó ní mo wá fi wá bá ire pàdé bí. Mo kóre pàdé ní. Mo bá re pàdé mo dẹ̀ kóre. Ẹ wo ẹ má wá jẹ́ kí n bà wọ́n nú jẹ́ púpọ̀ jù. Owó pọ̀ ńlẹ̀ ní sẹ́ ẹ fi ẹ́ lẹ̀. Ó bẹ́ tàbí ẹ ṣe sọ yẹn. Tẹ́ ẹ bá rò pé bí ábí prank ni orí yín burú ni èmi lè kówó lẹ̀ o. Àwọn òṣèré Kí lẹ sọ? Rọ́sà. Kí lẹ sọ? Ẹ bẹ́lẹ́dà yín sọ̀rọ̀ kẹ́yìn náà jẹ. Owó sì wà nílẹ̀. Àlọ́ owó wà nílẹ̀. Ẹ má fọ̀. Ṣé ìpẹ́débẹ̀rẹ̀ báyìí wọ̀ lọ? Gbé àtọ́ dúró. Ṣé ṣọ́ọ̀tì bàbá onítàì ló ti ń bọ̀? Ibẹ̀ ni. Àṣìwọ̀n tí ìṣe tọ́lọ̀ mú sáré lọ bẹ́ẹ̀. Ó yà yín. Orí ọ̀fẹ́ lókùn tàfẹ́ ṣe o. Orí ọ̀fẹ́ lókùn tàfẹ́ ṣe. Èwo ni pé ó yà yín o. Èwo ni pé ó yà yín tó sọrí bí ọlọ́ngbà. Níwọ̀n ọmọ yìí. Kò sí wàhálà. Màá rí ẹ̀mú jọ kan. Orí ọ̀fẹ́ ló fẹ́ ṣe. Tó sọ pé orí ọ̀fẹ́ wọ́n fìlà tún já pọ̀ torí Ọlọ́run. Orí ọ̀fẹ́ jẹ́ ń borí ọ̀fẹ́. Báwo ni gbogbo ilé ìbáyìí sí ẹ́? Látàárọ̀ tá ti jókòó sí bíbá yìí ká má ti rẹ́ níbọ̀dì tó tiẹ̀ lè sọ pé ká gbà wọ́n kàn kọjá lọ wọ́n kọjá bọ̀ ni kò sí nǹkan tó náwó sí wa látàárọ̀ àkọ́ jókòó síbí ni. Ìṣe sùúrù bíi ti báwo ṣé báwo ṣe bá jókòó síbí ni látàárọ̀. Kí n lè jò díẹ̀. Ọlọ́run tẹ̀ ti sú mi. Kí lè ṣe bí? Ẹ wo bùrà Sàámú ariwo ya ni o ẹ wo in fact kò lè dìde bó ṣe wà yìí ariwo ya àti kò sówó kò sí ẹni tí gbogbo etí tó fún bó ṣe wà yìí ṣe la ní ká jókòó sí bíbá yìí pé bí àti ẹ máa rí £1 àbí £2 kan ṣàjọ. Bùrà Sàámú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo kàn ní ìdówó díẹ̀ láti fi lọ tọ́jú ara mi lọ́nà tó jìn ní ẹ jọ̀ọ́. Bó ṣe wà kò lè ṣe kí ni kò lè dìde. Kò lè dìde. Igi tó wá wà wájú ẹ̀ nǹkan kí lè fi ṣe. Bùrà Sàámú òun ni mo fi mú rìn. Ó ti fi gírìn lọ́mọ yìí ó ti fi gírìn. Ọlọ́run o ẹ wá ń wá owó ẹ fẹ́ fi gbé lọ bí tó ti máa tọ́jú ẹ̀. Ibi tá a máa ti tọ́jú ẹ̀ làwọn owó káti ẹ̀rọ owó ṣáájọ látàárọ̀ ààrẹ ní sọ pé ká gbà káti ẹ̀lì fi débi tá a máa ti tọ́jú ẹ̀. Ìwọ náà dẹ̀ wà lówó ó ní Ọlọ́run máa tóbi o
ẹ gbọ́ lọ́run tóbi Allahu Akbar àṣebọ́lọ̀ ṣe máa fa àwọn ọ̀tá mi ṣẹ̀sìn rè lójú mi wo bó ṣe ṣẹ̀sìn abẹ́rẹ́ ìwéèrè yìí ìwọ kọ́ ló wà lára àwọn tó instigate tó ń sọ wípé kí ló fi ń pè mí ní ọba community bẹ̀rẹ̀ wá ìwọ olórí burúkú pẹ̀lú height ẹ ó ga 2.2 ni ẹ wà máa tó sí 6.4 báwo lẹ ṣe fẹ́ ṣègbésí ayé yín sí àwọn èèyàn bàǹbàǹbà bíi lómi lára àwọn ló máa ń wù ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àtẹ̀gbọ́n ẹ̀ náà tó jẹ́ pójú ló máa mọ́ pẹ́kípẹ́kí kó o tó sọ̀kan àti sọ méjì kó o tó sọ̀kan àti sọ méjì á máa púrúfù bìlù tó ti wá wà yí ẹ nínú oòrùn bí gẹ̀ ó lówó tó lè fi tọ́jú ẹ̀ àwárẹ̀ o àlọ́ba ni mí sẹ́ ọba gbogbo community ni mí ẹni bá ní kí n wo awo ẹni bá ní kí n ṣubú aṣubú ọwọ́ ní labalábá fi járíwọ̀ gbó máa fọwọ́ járíwọ̀ gbó kú ni I will be forever máa wà títí máa fi dàgbà tí máa darúgbó kújẹ báyìí ni ògo mi á dẹ̀ bá mi dàgbà lágbára Ọlọ́run lẹ́yìn oore 1 2 3 4 5 sápò mi ń jalè 1 2 3 4 5 6 mẹ́fà rí ìgbà tí mò ń bọ̀ òun náà ń play game kan ń bẹ̀ yẹn erépa ni mo fi ṣe mo dẹ̀ jẹ́ mẹ́fẹ̀ẹ̀fà ó láti jẹ́ pé nítorí tiyín lọ́lọ́run ṣe ní kí n jẹ́ ó ní 6,000 rí yàtọ̀ sówó tí mo mú dání tẹ́lẹ̀ tí máa dání chọ́ọ̀chì àti tí máa fi wọ mọ́tò padà sílé tí mi ò bá fẹ́ gbà kọ̀rọ̀ tí mo fẹ́ gàrà tí n bá ti gba bùkún tán ní chọ́ọ̀chì 6,000 tó dẹ̀ wà lọ́wọ́ mi rí jẹ́ dání kí n kó fún 6,000 rí gbà ó nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. àwa máa ṣe tiwa fọ́lọ́run ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ wípé áńgẹ́lì kan ni mí ẹni bá bínú mi ó máa ṣọ́kú dànù ni áńgẹ́lì kan ni mí lórílẹ̀‐èdè yìí ó nìyẹn o ẹ tètè kú òun bẹ́ẹ̀ yẹn o ẹ kú òun bẹ́ẹ̀ yẹn o. ṣé bọ́dà Sàámú ṣùwárí owó tí bọ́dà Sàámú fún wa báyìí ṣé kò tó ṣe nǹkan tá a fẹ́ ṣe báyìí. sista ẹja ṣe ní sùúrù àwọn tó ṣe máa ṣàánú wá ṣe máa kọjá owó yóò tí tó. ó rò pé yẹ kówó yìí gbé wa débi tá à ń lọ. ibi tí mò ń lọ jìn sista ẹja ṣe dúró. tá a dé jókòó látàárọ̀ tẹ́ pọ́pọ́lọpọ̀ bọ̀dá yìí ló fún wa lówó. ẹja ṣe dúró. ok mo ti gbọ́. lẹ́yìn kú mi lónìí nù inú yòókù oorun ẹlẹ́sẹ̀ bọ́ọ̀lì bí kò dẹ̀ mọ́ ti inú yòókù dẹ̀ rún ẹ̀ yìí ó yá owó yìí mo pé kò mú wá dà. kówó mi mọ kí ni òṣè lẹ́sẹ̀ yìí ṣó pé. ó pé bàbá. ẹ o ẹ̀yin tó náà yé ẹjẹ́ ojú mi ṣe o. ẹ bá mi ṣe o ẹ ṣe yanjú ó fún mi o. ibi tó ti rówó yòókó wáyìí. bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ náà mo ṣe ṣe. bí mo ṣe pé kó o ṣe. bẹ́ẹ̀ ni ibi tí mo jókòó sí tí mo ti ń tọrọ owó náà ni mo ti dààmú gan bẹ́ẹ̀ sà bí 5 hours ni mo lò ń bẹ kọ́ lóhun tó rán aláàánú kan sí mi bọ́dá yẹn nìkan ló kó owó yìí fún mi bọ́dẹ̀ ṣe kó fún mi tó tún lọ náà mi ìtúrẹ́ nìkankan náà ni. jẹ́ ń gbọ́ ẹ dáadáa bọ̀dá kan fún ẹ lówó. ibẹ̀ dà ẹbẹ̀ ni. owó ìná mi wọ́n ṣe ń baṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́ rẹ yẹn mo pẹ́ kó o lọ máa gbé owó káàkiri òun á pẹ́ bọ̀dá kan fún ẹ lówó níbi òun kówó kan bọ̀ àbá mi ó ná mi ó. ẹ máa ṣe bó ṣe ohun ìkiri a máa pé kẹ́ ẹ ṣe gbá ẹ máa ṣàwo. bàbá. àfàìmọ̀ kò má bàbá ìkú. bàbá kú. kí lọ́nà àbáyọ bàbá. ọ̀nà àbáyọ ńgbẹ bá ti da nǹkan rẹ wà má béèrè ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yìí wà fún ẹ lẹ́sẹ̀yìn òun pé bọ̀dá kan ìfún ẹ lówó yẹn o máa mú débi ó ní ohun tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ń bí àìmúbọ̀dá kan yẹn débí wàhálà wà o kó má tẹ̀ jó òun ló ti fa inú tí ń rún ẹ̀ wò bó ṣe máa bá kún èèyàn. bàbá ìjọ bàbá ìjọ mo ti sọ tèmi lóhùn ẹ̀ kó má wà bọ̀dá kan ẹ̀ wá. bàbá ìjọ a máa ṣe aláàdá. bàbá ìjọ ẹ jọ jẹ́ fún olúwa ẹ̀. bàbá inú ti ń ro mí. àdákídání àrọ̀kìndání
òjò tó rọ̀ títí tí ò dá ní òjò ráì dá tèmi ẹ gbé sókè padà ẹ jókòó. Ẹ̀yin ọmọ yìí ṣé ìkìlọ̀ tí mo fún yín ṣé ẹ tẹ̀lé sá àwọn nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe àti tí mo ní kẹ́ ẹ má ṣe àbí kí ni mo ń wò yìí ṣé tí mo ní kẹ́ ẹ má ṣe ẹ ṣe àbẹ́ ṣe. gbogbo nǹkan tẹ ní ká ṣe la ṣe ṣebí nǹkan tẹ ní ká ṣe ni pé ká dọ́gbọ́n wá bí a ṣe máa ṣètọrẹ àánú tí a máa fún àwọn èèyàn ní owó tẹ kó fún wa a dẹ̀ gbọ́dọ̀ make sure pé kò ń ṣe àtọwọ́ wa láti fún wọn lówó a ṣe àbí. bẹ́ẹ̀ ni bàbá bí mo ṣe ní kẹ́ ẹ ṣe gangan ni ẹ ṣe ṣe. bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe dọ́gbọ́n ta sọ pé ká kọ organize bíi game kan káwọn èèyàn lè fọwọ́ wọn kó jẹ owó kó dẹ̀ fọwọ́ wọn mú bá a dẹ̀ ṣe nìyẹn. lọ́wọ́ tẹ̀mí fún yín. ẹ wò bàbá ṣẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé ṣẹ̀rí nígbà tá a to àwọn owó yẹn sílẹ̀ báyìí tá a fi ń ta géèmù yẹn bọ̀dá kan péré ló kó gbogbo owó mẹ́fẹ̀ẹ̀fà. nígbà táwa rí i pé kí ó má bàa dàbí ẹni pé a fẹ́ ṣe nǹkan burúkú àwa kó owó mi sílẹ̀ káwọn èèyàn lè kó kan lè àwọn kan péré ló kó gbogbo àkọ́kọ́. ìtẹ́ kọ́kọ́ fún wa yẹn. bẹ́ẹ̀ni. owó tèmi gangan ẹnìkan ló kó gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni sá. bẹ́ẹ̀ni. ẹnìkan mo dáràn. àmọ́ bàbá sọ fún wa pé bí. bẹ́ẹ̀ sọ jẹ́rẹ̀ ẹ wò mí tẹ́ bá ti ń gbọ́ múdìsẹ́ don drag múdìsẹ́ wàhálà dénú wàhálà ti dé sáyé yìí mò tí ń wò yìí orí burúkú ti dé sáyé yìí mò tí ń wò yìí nígbà mo fún yín kìlọ̀ èèyàn wọn àfìgbà tẹ́ ẹ sì fẹ́ yá wèrè tí mo sì sọ fún yín wèrè tí ń rùn lára yín báyìí. bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àyà wèrè kí wá ní solution báyìí kí ni solution ẹ jọ̀ọ́. ẹ wo ṣe rí ọ̀nà àbáyọ kan tó sì lè wà báyìí báyìí òun ni kẹ́ ẹ lọ síbi tí ẹ ti lọ fún yàn lówó ẹni tó kó yìí gangan òní kẹ́ ẹ lọ rè bá báyìí. àwọn kan ní ọ àwárí lóbìnrin wà nǹkan ọbẹ̀ ẹ wá kẹ́ ẹ wá gbowó ọwọ́ ẹ̀ kẹ́ ẹ máa kó bí bẹ́ẹ̀ kọ́. bàbá látànà. bàbá wàhálà nìdílé ni ṣe rí ìbọ̀dá tó kówó yẹn gangan. ọgbà dangbana ṣoko oblivisty ni wọn òun rówó sójú wọn ti máa ná tán. bàbá ètò ọ̀la ẹja ṣe báyìí ẹ filẹ̀ nígbà tí ó bá yẹ di wòye ọ̀la mo mọ̀ pé ẹ ti ya wèrè. ẹ tó kọjú ẹja mọ̀ ṣe fàájì ẹja mọ̀ ṣe fàájì bàbá ẹja mọ̀ ṣe fàájì a máa wá wọn. ẹ máa bọ àwọn olórí burúkú ọ ìyá kan ló sì gbé àwọn ọmọ ẹ lọ́sàn-án gẹ̀ẹ́sì fẹ́ ya wèrè ọmọ ṣe o ewu ń tèmi. mi ìmọ̀ bó ṣe fẹ́ bá mi ṣe ń tanà ó bàkẹ́ bí rẹ́kítọ̀ lèmi náà bí ìkẹ́ rẹ́kítọ̀ lèmi fúnra mi àmọ́ àwọn ilẹ̀ tó wà lọ́wọ́ mi ń sìn ilẹ̀ kéékèèké ni àmọ́ ilẹ̀ ńlá ni mo wá ilẹ̀ tó tóbi dáadáa tó jẹ́ pé mo lè fi kọ́ bí 50 rooms bí hòtẹ́ẹ̀lì sí ohun tí mo wá gọ̀gọ̀gọ̀gọ̀ nìyẹn tó ti yẹ mo fẹ́ kó ní pool méjì mo fẹ́ kó ní tennis ẹyọ kan mo fẹ́ kó ní tennis kan kó lè ní bí eatery kékeré tó lè gbàyàn bí 50 kékeré nísàlẹ̀ sọkàn máa ní pé kéèyàn aim high mo aim high lọ́wọ́ tó. Rasam torí ẹ̀ lẹ ṣe pè mí wá. torí ẹ̀ mo ṣe pè mo rò kó wọ́n yẹ kó nílẹ̀ máa nílẹ̀. Rasam ẹ̀ ń ṣeré ni. bí báwo. ẹ̀yin odidi ọba community bó lẹ́tí fẹ́ rówó tẹ́ fẹ́ lọ́ fi ṣe gbogbo project tó tóbi tó tó yẹn. orí ẹ̀ ti yí o máa sọ̀rọ̀ sí òní ọba community ẹ̀ ń ṣeré o ń béèrè pé bó lọ́ba ti fẹ́ rówó. bó lẹ́tí fẹ́ rówó. that is mi. tó bá ń plan ayé ẹ̀ wàá máa plan ẹ̀ kò heavy. nítorí pé tówó yẹn bá dé wà mọ́ nǹkan tó fẹ́ fi ṣe. my dear èmi ò ní bá wọn ṣe nǹkan tó máa borúkọ mi jẹ́ láyé. Rasamu ilẹ̀ wà. kí ló dé ọ̀rọ̀ mi pín. ṣe dúró máa bẹ́ẹ̀ sí méjì dànù ni kí ló máa ṣe é nílé iná wọ́n dé máa gún mi gàràgàrà wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa gbó mi lẹ́nu jọ́ṣẹ́ mi àti ẹ̀wà nù ẹgbẹ́ ni kó tó dénú lẹ́nu mo ti dénú lẹ́yìn wọ́n dé máa ṣe palafolo wọ́n máa ṣe kíní wọ́n bẹ́ẹ̀ dànù wọ́n kọ́ dé sí kó tẹ́lẹ̀ bọ́ọ̀dì máa ṣe sí. ẹ̀kọ́ mẹ́wàá òkú àtàbà ṣe tó bá ti bí ikú ẹ̀yẹ fẹ́dá yẹn fi kọ́ mi ẹ̀wọ́n fẹ́dá yẹn kọ́ mi kí ni mo ti ẹ̀sẹ̀ kọ́ tó bá ti bí ẹ̀ dá ẹ̀wọ́n fẹ́dá yẹn kọ́ mi wọ́n ti kọ́ mi. tí wọ́n bá ti bí wọ́n náà dá tó bá bí mẹ́ta láì dá fi bọ́dá sàmúlẹ̀ kó wá bá mi bì báyìí. mo ṣe máa fi bébì mi lẹ̀. ọjẹ́ òṣì ó ponú. wọ́n gbà yà. àbúrí ẹ̀ ti kú fọwọ́ mi lẹ̀ fi mi lẹ̀ fi ikú mi lẹ̀ máa gbẹ́ ẹ̀ tí mo lè fi mi lẹ̀. bó ló ti rí àdá mi. ìbòrò. fi àdá yẹn lẹ̀. ẹ wá gbà. fi àdá yẹn lẹ̀. ẹ wá gbà sẹ́ ẹ wá gbà lọ́wọ́ mi. wà á kún àbùkù ìwọ ọmọ yìí
wàá kún àbùkù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ojú àjà tẹ̀lé èèyàn nínú ilé tí mo wà. ajá gbogbo yín lẹ́nu ẹ má rò pé mò ń bá yín ṣeré nínú ilé yìí ni máa fi yín lákàlàkà máa fojú yín kan èèmọ̀ ajá yín lẹ́nu ìwọ súnmọ́ mi bóyá mi ní bẹ́ẹ̀ dà lọ sí mi. ó ti tó. ìgbọ́dọ̀ Saamu ewu kí ni gbogbo ilé tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ewu ti ń sún èmi o èmi ti ń wò pé bóyá kí mi àti kálọ̀ gbalẹ̀ sí gbòòrò ká kúrò nínú ilé torí wàhálà ti pọ̀ jù èmi mi tèmi lọ. máa ń jọba tẹ̀sí sí máa ń jọgbẹ́ lórí àwọn ilé ìjà. ẹ fi gbá lẹ́nu. bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀. problem ti wà bọ̀dá Saamu wàhálà ti wà. kí ló ṣẹlẹ̀ bóyá lọ́rọ̀ kò bóyá torí owó tí mo jẹ wọ́n play wo ọmọ tó ìtàdà ọmọ géèmù tó máa ń play tó jẹ́ pé wọ́n máa tó bíi díríǹkì mẹ́fà sísàlẹ̀ wọ́n máa tó kan sókè wọ́n á máa gbé sí i á máa bára wọn mu abẹ́ẹ̀kọ́ mẹ́fà ni wọ́n tó ti sàlẹ̀ mo lè jẹ́ mẹ́fẹ̀ẹ́fà lẹ́ẹ̀kan náà owó ẹ̀nà tó wá béèrè lọ́wọ́ mi. ọba brosan ẹjọ sá ẹjọ nítorí ọlọsẹ rí problem tó wà níbẹ̀ ni pé owó yẹn gangan tá a fún yín tẹ jẹ́ ńjọ́ yẹn gangan bó ṣe wà ńjọ́ yẹn mẹ́fà yẹn ẹ kò bá wa get owó yẹn padà ẹ kò bá wa lówó yẹn àmọ́ kó máa lọ yẹn kò fún wa ṣe rí a lè fún yín 25,000 50,000 100,000 ṣe bá lè fún yín lẹ́ni àmọ́ ẹ kò fún wa lówó yẹn gangan. orí yìí ti burú ṣàgbọ́dọ̀ kẹ́hìn sí èrè. ẹjọ àní mo ti fi ẹ̀pù ẹ̀yọ̀ mo ti fi sọ̀rọ̀. mo ti fi ẹ̀pù ẹ̀yọ̀ mo ti kí ló ṣe? Àwọn problem ta sọ fún wa ní brosan. Problem ta ṣe. Bro Saamu, ó sì tún yá ẹ méje káwọn gúnmi kó bá wa ẹjọ́. Ó fẹ́ kó bá wa ní. Mo fi ọlọ́ọ̀bá bẹ̀yìn, ọ̀rọ̀ yìí kò ń ṣọ̀rọ̀ hospital wa. Ọlọ́gbọ́n ní. Nínú ilé ìdùn pé àgbàlagbà ní so nǹkan tí mo ń sọ yóò gbọ́dọ̀ ti yé yín. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé wa débi kan báyìí. Ṣé ẹni polóṣì làwọn ọmọ ẹ̀ báyìí sí? Àkóbá nílé yìí. Polóṣì làwọn ọmọ ẹ̀ ṣé àwọn kìí tí ìgbà tẹ̀lé wọn lọ́sìn tọ́mọ ìbá kú ariwo mi náà máa pa. Bẹ́ẹ̀ni. Èmi náà bá sọ̀rọ̀ pé wọ́n jú mi ẹ jẹ́ kó dìde ẹgbẹ́ dìde. Kí ló tẹ̀ ní kí n jókòó síta lọ? Kí ni rísì tẹ́ fi ní ìjókòó síta? Àti pé ta ló ní ìbí? Shrine ta ni? Wọ́n máa tó dé bàbá Saamu. Gbàná ọ̀yá fún mu. Saamu ibo lẹ ti rìnrìn pàdé Saamu kẹ́ẹ̀fì mú wọ́n Saamu wá sí àyín. Bàbá a kò fẹ́ sọ fún yín ni o a kò fẹ́ sọ fún yín ni ẹ wo owó yẹn gbogbo owó yẹn pátápátá bọ̀dá Saamu ló jẹ́ o. Mo dáràn owó tí mo kó fún yín Saamu ló kó. Ẹni sọ̀rọ̀ Daniel sórí ẹ̀ ó dà orí ẹ̀ ti bù orí ẹ̀ ti dàrú ráúráú àbọ̀ àbálọ̀rọ̀ tiẹ̀ ẹ jẹ́ kọ̀rọ̀ yé mi o mo jẹ́ kí ni ṣe bí géèmù tẹ̀ play ni ẹ tó owó lẹ̀ ẹ dẹ̀ fi géèmù lẹ̀ mo dẹ̀ play gbogbo géèmù yẹn mo dẹ̀ jẹ́ àbọ̀ nǹkan nìyẹn so kí lẹ wá sọ kí ni mo ṣe ń bí kí ni tó ṣẹlẹ̀ what is going on. Bọ̀dá Saamu nǹkan tó ṣẹlẹ̀ ogan ni pé nǹkan ò rọgbọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta láwájọ decide pé ká step up game wa a ṣe wá bá bàbá wípé kán ṣe nǹkan fún wa lọ́n ṣe kó owó yẹn fún wa wípé kí ká fi ṣe àjò la ṣe fi idea yẹn ṣe game tẹ jẹ lọ́jọ́ yẹn. mo fẹ́ get it right jọ o ẹ ti plan ipe èèyàn kan máa ṣe orí burúkú látọwọ́ yín pẹ̀lú géèmù tẹ́ ṣe ipe èèyàn kan máa ṣe orí burúkú ẹ wá ń wẹ́ni tó fẹ́ ṣe orí burúkú yẹn ẹ wá tètè rí èmi ni mo rìn sásìkò àbí èmi ni mo rìn sásìkò tó wà lábí pé mo ṣòṣì yẹn tí mo fi kó owó yẹn. Something like èmi ni something like that. Ṣé ẹni pé èèyàn ọmọ yìí gangan lẹ kó wára yín tí ìbá ṣe pé orí yín ti burú kété tẹ́ ẹ ti rí Saamu ń bẹ̀ Saamu jẹ́ o Saamu ọ̀jẹ́ o ṣé kò yẹ kẹ́ ẹ lé olórí burúkú rẹ̀ dànù ṣé fẹ́ bọ̀ tọrọ èmi àti Saamu jọ ṣẹ́ẹ̀kì ibi tá a wà yìí ní gbogbo community gbogbo babaláwo tí bẹ́ẹ̀ kò sẹ́ńtì Saamu wọn mọ̀ Saamu bọ̀ ìwọ olórí burúkú èèyàn ni kì í sẹ́yìn gidi òun gẹ́gẹ́ bó ṣe wà ó ti dẹ́bọ́ra o èèyàn ọmọ yẹn ìwọ náà ò ní mú sálẹ̀ o ní máàrin àníwọ̀ náà ò ní mẹ́gbẹ̀ẹ́ bó bá lọ sún èmi náà sún wí o. Wàláì fọ́kànnà yẹn kò ní dì í mú. Ìwọ náà ò ní dì í mú. Ó ní dìrẹ táǹkù mú. Kí n jẹ táǹkù. Olórí burúkú tó tán. Kí n jẹ táǹkù. Aṣíẹrẹ tó bá jẹ́ pọ̀ nílà àkàyè ògbọ́n ni tó yẹ kó bá yẹ. O tún gbọ́ mi. Àníwọ̀n náà wọ̀ ẹ́ Saamu jókòó náà. Saamu jókòó. Ayé mi ti
ní dáa owó tí mo jẹ lọ́wọ́ yín mi ò fọwọ́ kan o mo dìídì sọ fún yín gbàtẹ́ wá bá mi ò ná mo fún yàn ní o ayé yẹn padà bàjẹ́ tí yín máa rún tán ráúráú èmi mo sọ bẹ́ẹ̀ máa fi ọlọ́pàá máa fi mú ẹ̀. ọlọ́pàá ààrẹ sì ṣe bẹ́ẹ̀ni kí mo ṣe ààrẹ sí ẹ kí mo ṣe ọlọ́pàá ààrẹ sì wọ́n jẹ́ kó o kàwé onílàákàyè ni ṣé bí wàá mọ̀ wípé kò yẹ kó o máa ṣe irú àwọn oògùn burúkú ìfúnrú àwọn ọmọ kékeré. tí wọ́n bá wá bá ẹ ṣọ́pọ̀lọ́ tiẹ̀ ò jẹ́ kó sọ fún ẹ wípé ohun tó fẹ́ dánwò yìí ò dáa. ọ̀dà ẹ wò mí solution ni ẹja wá ẹni tí wọ́n lọ kọ́ fún bó la ṣe lè rí. kò ní dáa fún ẹ. kò ní dáa tí wọ́n ti pè fún mi mọ́sẹ̀ àní wọn ò fẹ́ kàn bí èpè. kí ló sọ. wọ́n ti pè ọ̀hún ẹja dákun ìdí ìsanwó ẹ̀ka. orí ẹ̀ ti dànù. sọ́jú fẹ́ sọ fún ọ. solution sa. ọ̀dà sẹ́ẹ̀dì ẹni tó kọ́ fún gangan bó la ṣe lè rí. èmi ò lè rí mọ́ o. èmi ò lè rí mọ́ o. ọ̀daràn sẹ̀fẹ̀ gbọ́ eléyìí ò tí ì síkì o kò tí ì síkì tí wọn bá fi lè rí owó múdéyà yìí ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ́ yọ. ọ̀kọ̀ọ̀kan náà lè máa jọ dànù. ẹ má jẹ àyọ. ẹ máa jọ dànù ní bó ṣe sọ. adé bàbá ẹ̀dá lórí orí ẹ̀ ti bá kò lọ ṣoògùn fún àwọn ọmọ yìí. ẹ wo ẹ máa kú kóró dànù ni ẹ máa padà ṣànkú ni o torí ṣé kí n máa wá lọ sọ́dọ̀ ẹni tí mo fún lówó lánàá pé mo fẹ́ gbowó padà ní. nígbà tí wọ́n wá bẹ̀ tó wọ́n fẹ́ ṣe àjò kí ló tó ń ṣe fún wọn. ṣé wò lè advice wọn ni tó bá jẹ́ wọ́n ni wọ́n lò kọ́ tí wọ́n bá lu ọmọ ẹ̀ ń kọ́ tí wọ́n bá lu ẹbí ẹ̀ ń kọ́ ẹ̀yin ò ronú jinlẹ̀ ní tó bá wá bá yín ẹ̀rọ àtúbọ̀tán nírú ẹbí orí burúkú wo ló ń pa yín tẹ̀dẹ̀ máa lajú lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣáájú fáwọn ọmọ ẹ̀ ní pé kọ́ lọ́ọ́ fi ba ayé èèyàn kan jẹ́ ẹ̀ wá lẹ́jà ń jẹ sọ̀rọ̀ àkọ́ bá jẹ ẹja yín kọ́ abẹ́yìn ronú jinlẹ̀ ẹ̀kọ́ ba ayé èèyàn jẹ òjàlẹ̀ onílé fi bo tiẹ̀ lẹ́yìn. ọ̀dà mo ti gbọ́ mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. bó o ṣe wá ṣe yìí o tí nǹkan kan bá padà ṣe àwọn ọmọ yìí máa fọlọ́pàá gbé ẹ̀ ní sọ èmi ò sọ bẹ́ẹ̀ máa fi ọlọ́pàá gbé ẹ̀. nǹkan ṣe wọ́n sàmú òní kan gan àfi kí wọ́n lọ lè wọ owó yẹn wá. nǹkan ṣe wọ́n. kò sí wàhálà. kí ló ṣe ẹ́ kí ló dé bá mi sọ̀rọ̀ owó mọ̀ bó ṣe ń ṣe látẹ̀kọ́ kò yé mi bá mi sọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ara ni ebi ti bá wo sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi kí ló dé. sísá ẹ dáríjì mi kí ló ṣẹlẹ̀ mo ti parọ́ fún yín ni fíkì mi. ṣe mọ̀ pé mo sọ fún yín pé mo ní wọ́n ní kí n rẹra mi sílẹ̀ pé kí n gba owó. ó sọ fún mi ó ní wọ́n ní kó rẹra ẹ sílẹ̀ kó gba owó àjọṣe náà ni mo ràn ẹ́ lọ́wọ́ àjọṣe ni kí ló ṣẹlẹ̀ náà. ẹ wo nǹkan tí mo ṣe àjò owó ni o. àjò owó. ibi tí mo ti fẹ́ ṣe yẹn òun náà ti ní kí n máa tọrọ owó pé owó táwọn èèyàn bá fún mi tó bá dá fún mi pé kí n mú wá pé a tún lè fi jẹ́ kí owó yẹn tún wà lọ́wọ́ mi padà. ìwọ ọmọ yìí ti pa mí tó jẹ́ pé fún ara ẹ báyìí ló sọ fún mi wípé bàbá yìí ní pé kò rẹra ẹ sílẹ̀ kò rẹra ẹ sílẹ̀ kò lè ráàánú gbà lóòótọ́ náà kẹ́tí ọba rẹra ẹ sílẹ̀ aláàánú á wọlé tọ̀yàn wá àtàràn yàn lọ́wọ́ nítorí ẹ̀mí náà ṣe tẹ̀lé ẹ lọ tí mo bẹ́ẹ̀ ṣe gbogbo tó ní ṣe àṣẹ ọ̀tọ̀ ló sọ àṣẹ ọ̀tọ̀ ló ṣe owó tó gbà lọ́wọ́ bọ̀dá Sàámú ó lọ fi ṣe nǹkan ní aṣọ ló fi boost ògùn owó ayé mi rèé o. wàhálà ti wà. wàhálà wo kí ló ṣẹlẹ̀ kí ní nǹkan tó ṣẹlẹ̀. a gbọ́dọ̀ rí bọ̀dá Sàámú báyìí. bọ̀dá Sàámú mo rògbò èèyàn ọmọ yìí mo lè sí ìdè tó jẹ́ pọ̀ rògbò owó ló tó báyìí. bọ̀dá Sàámú bá lọ sí fẹ́ bọ̀dá Sàámú lọ báyìí àwọn orí mi ò yíyí ọmọ ìdí pa. ẹjọ́ sàkọ́dá Sàámú ẹjọ́ ẹ bá wa rìn dáadáa ẹjọ́. mo rò kò rí ẹ dà mo rò kò rí ẹ dà mo fẹ́ máa kọ̀tún mi mú yín máa rìn tá a bá ti lò bí fóògùn owó táyé mi bá ti bàjẹ́ tí bá ti kú tọ́ńkọ́ mélòó nínú èèyàn tó wà láyé ló máa mọ̀ pé ẹ fẹ́ lòun fóògùn owó ọlọ́run dẹ̀ yọ òun tí ó dẹ̀ tó wọ́n máa tẹ̀lé yín káàkiri àbọ̀ lórí burúkú ni.
bóyá kí tiẹ̀ padà. no bọ̀dá Saamu ẹjọ́. o bá ti máa sọ tó sọ yẹn náà bro Sam ẹjọ́ bá ṣe wí ni kẹ́ ṣe rìn ẹjọ́ tó lọ́n bọ̀ torí ọ̀rẹ́ wa táyé ṣe kí ni inú ni ẹjọ́ tó lọ́n. àbórí ẹ burú onírun igbó aṣèrè. No more with time. Àwọn tí àwọn lọ rí. Rojú. Àwọn tí mo kọ́ wọ̀ fúre. Àwọn tí mo kọ́ fúre. Bọ́dá Saamu. Jálógẹ̀. Bọ́dá Saamu ọ̀dọ̀ yín là ń bọ̀. Ọ̀dọ̀ yín là ń lọ. Ọjọ́ tí ẹ náà là ń lọ, ilé tí yín náà là ń lọ. Ẹ wo Bọ́dá Saamu. Má ìsàn kankan. Ṣé ọmọ tó ṣẹlẹ̀? Olórí burúkú làwọn ọmọ yìí. Mo fẹ́ kí wọ́n bọ́ nínú tó wà lẹ́yìn ni màá wá pe meeting gbogbo community pátápátá. Àwọn olórí burúkú yìí mi ìmọ̀ tó ń wá lọ́jọ́ ayé wọn. Mi ìmọ̀ tó fà tí wọ́n fi ń sáré káàkiri. Ẹ̀mí yín máa bọ́ tán sí tó wà lẹ́yìn. Ẹ̀mí yín máa bọ́ tán ni o. Torí tó bá délẹ̀ tó ń sìn, wọ́n á ní ọba community kí ló ṣe sí. Òun lè retí mò ń sá kiri. 6,000 naira tí mo kó fún yín, mo mọ̀ ká ẹ ti lè ná. Torí ibi tẹ́ ẹ sọ pé ẹ ń lọ, òun lẹ ṣẹ̀ṣẹ̀ ń lọ yìí. Wàá kó 6,000 yẹn wá, èmi á fún yín ní 10,000. Mo fẹ́ fi gbẹ́ ẹ̀mí ọmọkànlá níjọ́. Èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Olórí burúkú. Bọ́dá Saamu, ẹ wo ọ̀tọ̀ nìkan tó sọ fún mi o. Ọ̀tọ̀ nìkan tí mo dé bá o. Lóòótọ́ mo mọ̀ pé Ọlọ́run kẹ́ láti ilẹ̀. Bọ́ ń gbà tó tó àsìkò kan, ó tọ́ fún. Ó wá ṣàlàyé fún mi, ó níbi tóun jáde lọ. Bí wọ́n sọ pé kóun tọrọ owó, wípé tóun bá tọrọ owó lọ́tùn lósì, kóun rẹra àwọn sílẹ̀ pé Ọlọ́run á ti bẹ̀ gbé òun ga padà. Ọ̀tọ̀ nìkan tí mo tún wá dé bá ń sìn yìí. Kí ló á fowó yẹn ṣe? Bá ẹ wo 6,000 tẹ́ ẹ kó fún ọkọ lọ fún babaláwo láti fi boost owó ẹ ni. Ó fẹ́ lu ẹni tó kówó yẹn fún ni. Mi ò understand. Bọ́dá Saamu. Owó yẹn ó fẹ́ fi ṣe ritual lọ́wọ́ ẹ̀ tó bá ti gbà. Téèyàn kan bá fún lówó sí, owó tó fún yẹn, ó bá fi ṣe ritual ni. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ẹ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ fún mi lélẹ̀, èmi kọ́ ni kí n help wọn ni. Wo bó bá kú okú gbé, Ọlọ́run bó bá kú òní bọ́lọ̀ ńlé. Ẹ fẹ́ forí mi fagbọn, ẹ lè kú bá mi. Ṣé kò tí wọ́n máa sọ nìyẹn? Ó máa filẹ̀ fún mi. Bọ́dá Saamu ẹ jọ̀ọ́ torí tọ́lọ́. Má bínú o. Mo fẹ́ gain senses mi padà. Mo fẹ́ gain senses mi. Nítorí ọ̀bẹ ni pé kéèyàn wà nínú ọ̀gbun kó ṣẹ̀ṣẹ̀ wá jáde. Ẹ̀yin play game. Mo play game lọ́wọ́ yín. Mo dẹ̀ jẹ gbogbo 6,000 yẹn pátápátá lẹ́ẹ̀kan ṣo. Meanwhile, ẹ fẹ́ lò mí ni. Ọlọ́run wá yọ mí. Ìwọ wà nínú àkètì àìsàn. Mo bá yín 6,000 tí mo jẹ lọ́wọ́ tiwọn, mo kó fún wọn kó lè kúrò nínú àìsàn tó wà. Àṣọwọ́ tí mo fún ẹ yẹn, o fẹ́ fi lò mí ní káyé mi lè bàjẹ́. Mo wá wọ̀ láàrin ẹ̀yin méjèèjì. Ritualist. Ẹ wá ń fa ọmọ Ọlọ́run. Ẹ fà mí lápá ọ̀tún àti lápá òsì. Tí ìbàjẹ́ bí mo ṣe jẹ́ kó. Torí mi torí ẹ̀ pàdé. Ṣé ìbá ti lò mí ayé mi ò bá ti bàjẹ́? Ẹ wá fi kú lé mi kiri. Kórì mi máa dáwọ́ fún yín community. Ayé yín máa rún ni. Ẹjọ́ kì í ṣọ̀rọ̀ èpè bá ẹjọ́ ẹ wò wọ́n ní ẹni tó fún lówó tí mo dẹ̀ mọ̀ pé ilẹ̀ fún lówó wọ́n ní wípé ọmọ bá gbẹ́bọ lẹ́nu ìnísọ̀túnla kó má bàa kú ni ẹjọ́ torí tọ́lọ́ bá Saamu ẹjọ́ bá gbẹ́bọ. Madam ẹ wò ẹ mú fọlọ́ bá bẹ̀ yín ẹjọ́ 6,000 tó kó fún yín yẹn ẹ kò kó fáwa ẹ mẹ́lẹ̀ káyọ̀ tí wọ́n náà bàjẹ́ ẹ ṣàánú wa ẹjọ́ nítorí Ọlọ́run mú fọlọ́ bá bẹ̀ yín ẹ ní sórí burúkú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Kò sí bó ṣe lè wù kó rí a lè jọ lọ́dún ìjọ. Saamu ẹjọ́ tó rẹ má ṣe pé ẹ má ṣe pé ẹjọ́ tó rọ lọ ẹjọ́ àjọ kò possible. ẹjọ́ ẹ má bínú ẹ má bínú. Nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tó bá work ṣé èmi Saamu ṣé màá bá yín làjà. Ìgbà tí o dẹ̀ ti work reverse fasadi ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin o tó mọ̀ pẹ́ o láti lo mi fún ògbówó ẹ lè bá mi la ọdún ìjà èmi mo sọ bẹ́ẹ̀. Bọ́dá Saamu ibo lẹ wọ́n lọ báyìí ibo lẹ ń lọ. Mo fẹ́ lọ wọ aṣọ ẹbọ aṣọ tí mo lè bá fi gbé ẹbọ mo fẹ́ lọ wọ
red and red mo fẹ́ lọ́wọ́ kí n dẹ̀ àfẹ́jí ajá sí i orí yín tó burú yẹn ní yé àtẹ̀yìn àtàwọn ẹbí yín ẹ máa kú dànù ẹni bá rọ̀bì bí máa bá láyé ẹ̀ nìyẹn lórí. ẹ wo madam èmi tí ọlọ́ọ̀bá bẹ̀ yẹn ẹ kàn bá ọkùnrin tàbí yẹn tó fún yẹn ẹ bá wọn kó ojú tó lọ náà. madam ọlẹgbẹ ìwé kò ṣe é rọbì ẹ kú mi báyìí. bọ́dà Saamu ẹ jọ bọ́dà Saamu. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu àdó fún mi lówó mi. Bó pẹ́. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó